ó tún ti rúgbó bọ̀ báyìí lórí ọ̀rọ̀ second term Tinubu o láàrin MC Olúọmọ àti Tafa Sego. Sego ló máa fi serious warning sílẹ̀ o. Àwọn èèyàn ní MC Olúọmọ ló ń bá wí, kí ló fà á, kí ló ṣẹlẹ̀, kí ni MC Olúọmọ ṣe, kí ni àwọn ọ̀rọ̀ tó tún ti ń ṣẹ́yọ o. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ 2027 election ó máa fẹ́ lágbára díẹ̀ o, pẹ̀lú gbogbo ètí ẹ ti ń rí káàkiri nínú fọ́nrán yìí o. Wọ́n ní lórí ọ̀rọ̀ second term yìí náà ni o, nítorí nínú fọ́nrán yẹn àrètí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ campaign tí wọ́n ṣe káàkiri báwo ló ṣe jẹ́, gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́nu Tafa Sego lórí ọ̀rọ̀ Tinubu second term 2027 election. Ó lágbára o, àwọn ìkìlọ̀ yìí serious gan. Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Tafa Sego. tó ẹ dá national union non-national union tábà ní ká gbé union sẹ́gbẹ̀ẹ́ kan àtúndalẹ̀ àtúnṣà ká fi gbówó tó àwa yóò sì fẹ́ tọ́ máa lọ sẹ́yìn ìjọba gbogbo agbára tí ọba mọ̀ ní tọ́ba ṣe mítì àjẹkùnmọ̀ pé gbogbo agbára ìbáfiṣọ́kọ̀ṣẹ́ lábẹ́ wa ni tó ọlọ́wọ́ òjòògùn làákàyè fún ọ ọlọ́wọ́ kọ́ òjòògùn owó òbí. àwọn ọmọdé àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ aṣọ́kù bẹ̀rẹ̀ owó ẹ̀wọ̀n àmì báyìí tọ́ba níta ní spíkà wọn ánẹ́bì ní mi lébì lọ́gà gbogbo wọn àbẹ́bì ní ṣì ní spíkà tọ́ba ti síwájú pé ó mọ bó ṣe máa ṣe kí ni bó ṣe máa wù ilé ó mọ bó ṣe máa wù ilé tó yẹ máa ṣe kí ni tó máa dìlífà fún gbogbo wa ẹgbẹ́ ìlú àná ṣẹ̀wọ̀dà sáà ẹ má máa ṣe kí ni ẹ má máa sọ tọ́pìkì tí ò lọ kẹlẹ̀ wọ́n aláǹgbá lórí pupa kó ta gbẹ́jẹ́ bọ́wọ́ ntọ́ga ìwà lè ṣe kó má ṣe kó ṣe jẹ́jẹ́ tọ́ba wà lórí pódíọ̀mù tó bá jáde tó bá gbé máìkì fún ẹ kò tí a ṣe kí ni kó wọ̀ kí fátíà kó lè gbé máìkì lẹ̀ kó má lọ sọ èyí tó máa kó bára ẹ àbí kó ṣe praise and Lord hallelujah kó lè ṣe kí èyí wúrà akábíkáwọ́là kó lè dá wọn wálẹ̀ kó lè gbé máìkì fún lẹ̀ kó má fẹ́ ní jábẹ́lì sọ bẹ́ẹ̀ pé àdẹ́tọ̀ láti wá ṣe campaign bí gangan torí tá a bá lọ sí gbogbo of various local government alọ àlèmá ìwú ìsọ̀ tàrí gbogbo bá ṣe lọ yẹn united we stand and divided we fall united we stand yẹn òun ló ṣe kí ni ló gbé wa délẹ̀ lẹ́yìn tó bá dé ti 2027 aṣíwájú for president aṣíwájú for second time who is the president aṣíwájú 2027 aṣíwájú for second time aṣíwájú for second time aṣíwájú for state tó ẹ dá national union non-national union tábà ní ká gbé union sẹ́gbẹ̀ẹ́ kan àtúndalẹ̀ àtúnṣà ká fi gbówó tó àwa yóò sì fẹ́ tọ́ máa lọ sẹ́yìn ìjọba gbogbo agbára tí ọba mọ̀ ní tọ́ba ṣe mítì àjẹkùnmọ̀ pé gbogbo agbára ìbáfiṣọ́kọ̀ṣẹ́ lábẹ́ wa ni tó ọlọ́wọ́ òjòògùn làákàyè fún ọ ọlọ́wọ́ kọ́ òjòògùn owó òbí. àwọn ọmọdé àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ aṣọ́kù bẹ̀rẹ̀ owó ẹ̀wọ̀n àmì báyìí tọ́ba níta ní spíkà wọn ánẹ́bì ní mi lébì lọ́gà gbogbo wọn àbẹ́bì ní ṣì ní spíkà tọ́ba ti síwájú pé ó mọ bó ṣe máa ṣe kí ni bó ṣe máa wù ilé ó mọ bó ṣe máa wù ilé tó yẹ máa ṣe kí ni tó máa dìlífà fún gbogbo wa ẹgbẹ́ ìlú àná ṣẹ̀wọ̀dà sáà ẹ má máa ṣe kí ni ẹ má máa sọ tọ́pìkì tí ò lọ kẹlẹ̀ wọ́n aláǹgbá lórí pupa kó ta gbẹ́jẹ́ bọ́wọ́ ntọ́ga ìwà lè ṣe kó má ṣe kó ṣe jẹ́jẹ́ tọ́ba wà lórí pódíọ̀mù tó bá jáde tó bá gbé máìkì fún ẹ kò tí a ṣe kí ni kó wọ̀ kí fátíà kó lè gbé máìkì lẹ̀ kó má lọ sọ èyí tó máa kó bára ẹ àbí kó ṣe praise and Lord hallelujah kó lè ṣe kí èyí wúrà akábíkáwọ́là kó lè dá wọn wálẹ̀ kó lè gbé máìkì fún lẹ̀ kó má fẹ́ ní jábẹ́lì sọ bẹ́ẹ̀ pé àdẹ́tọ̀ láti wá ṣe campaign bí gangan torí tá a bá lọ sí gbogbo of various local government alọ àlèmá ìwú ìsọ̀ tàrí gbogbo bá ṣe lọ yẹn united we stand and divided we fall united we stand yẹn òun ló ṣe kí ni ló gbé wa délẹ̀ lẹ́yìn tó bá dé ti 2027 aṣíwájú for president aṣíwájú for second time who is the president aṣíwájú 2027 aṣíwájú for second time aṣíwájú for second time aṣíwájú for. rèé o, kí lè ròyìn
ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Tafasego sọ nínú fọ́nrán. Gbogbo bó ṣe fọ̀rọ̀ lẹ̀ ó fi ìkìlọ̀ sílẹ̀. Òun náà nìyẹn o. Ẹ dá sí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Hello fún ìpolówó ọjà WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.